أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. Adá ọpẹ́ fún Ọlọ́run Ọba, atọrọ ìkẹ́ ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. A kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti àgbà ní onílé àti àlejò tó ń gbọ́ wa láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò wa yìí nínú oṣù Ramadan yìí. A bẹ̀ Ọlọ́run nínú àánú rẹ̀ kó má fi ààwẹ̀ ti ọdún yìí kó má fi ṣe àṣemọ fún ẹnìkọ̀ọ̀kan wa, kí ó sì má fi eléyìí kó má ṣaláì ṣe ní ìbádà, kó má ṣaláì gbà ní ìbádà fún wa. Lórí ètò yín, ètò wa náà ní àyíwá ní èyí tí a ti ń bá bọ̀ láti ìbẹ̀rẹ̀ Ramadan ti ọdún yìí. Orí ibẹ̀ náà ni a sì tẹ̀síwájú lénìí. Abala ètò tèní a máa dálé lórí àkọlé èyí tí a mọ̀ sí àwọn májẹ̀mú gbígba àdúrà. Kí ni àwọn májẹ̀mú gbígba àdúrà? Ọlọ́run Ọba ti tọ́ka rẹ̀ fún wa nínú Kùránì orí kejì ẹsẹ̀ 17 èyí tí mo ti kà síwájú. Ọba àlékè ọlá sọ fún wa pé wá idha sa'alaka ibadi anni, nígbà náà tí ẹrúsìn mi bá béèrè lọ́wọ́ rẹ Muhammad sallallahu alaihi wasallam nípa mi, fa inni qarib, jẹ́ kí wọ́n mọ̀ pé dájúdájú èmi Ọlọ́run Ọba súnmọ́. Ujibu da'wata da'i, èmi Ọlọ́run Ọba sì máa dáhùn ìpè ẹni tó ń pè. Ujibu nínú èdè ó lè máa ṣiṣẹ́ ihun tí ó tún máa tẹ̀síwájú àbí ní nǹkan tí ó ṣẹlẹ̀ níwájú. Ujibu da'wata da'i, èmi á sì tún máa gba àdúrà, máa dáhùn ìpè ẹni tó ń pè mí idha da'ani, níwọ̀n bàgbà tó bá pè mí. Falyastajibu li, ṣùgbọ́n o kí ẹ̀yin náà kẹ́ ṣe kí ni, kẹ́ máa dáhùn ìpè mi. Waliyu'minu bi, kí ẹ sì gbà mí gbọ́. La'allahum yarshudun, kí wọ́n lè tọ ọ̀nà tó tààrà. Eléyìí náà ni ihun tí Ọlọ́run Ọba tí wọ́n ṣàlàyé fún wa nínú àyà yìí tí mo kà síwájú yìí. Tí a bá wo àyà yìí, a rí pé Ọlọ́run Ọba ti fún wa ní àwọn ọ̀nà dájú tí a rí pé ó súnmọ́ wa ń tòótọ́, àbí ọ̀nà táwa náà lè tọ̀ tá a lè fi súnmọ́ Ọlọ́run Ọba tí ó sì tá a máa pè é, tí ó sì máa jẹ́ ìpè wa. Eléyìí jẹ́ àlùbáríkà tó sì jẹ́ ìkẹ́ láti ọ̀dọ̀ Olúwa wa, tí ó sì jẹ́ ọ̀nà tí a fi ń rí gbígba àdúrà. Àdúrà nínú ìṣẹ̀mí ọmọ èdè ènìyàn ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó sì jẹ́ gbòógì ohun tí ó ṣe pàtàkì jùlọ nínú ìṣẹ̀mí olùgbàgbọ́ òdodo. Torí náà ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam náà ṣe sọ fún wa pé ad-du'a'u sayful mu'min, pé àdúrà òun náà ni idà mùmínì, idà ẹni náà tó ní ìgbàgbọ́, tó jẹ́ olùgbàgbọ́ òdodo. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé idà jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún ẹni náà tó bá jẹ́ jagunjagun ní ojú ogun, bẹ́ẹ̀ náà ni àdúrà ṣe jẹ́ nǹkan tó ṣe pàtàkì gbòógì fún ẹni náà tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo. Torí náà Hazrat Imam Mahdi alayhi salam, tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ mùsùlùmí Ahmadiyya, Hazrat Mirza Ghulam Ahmad alayhi salam, wọ́n ṣe àlàyé fún wa nínú ìwé wọn èyí tí wọ́n ṣe àkọlé rẹ̀ ní barakatu dua. Ìyẹn náà ni àwọn àlùbáríkà àdúrà, àwọn ìkẹ́ àdúrà. Wọ́n jẹ́ ó yé wa pé kí ni ohun tí a ń pè ní àdúrà. Àdúrà òun náà ni ní pàtàkì kí a ní ìbáṣepọ̀ èyí tó dúró ṣinṣin,
láàrin ìbáṣepọ̀ tó wà láàrin ẹni tó jẹ́ olùpáyà Ọlọ́run Ọba àti olúwa rẹ̀. Èyí túmọ̀ sí pé àdúrà jẹ́ nǹkan tó jẹ́ pé ọ̀nà àbí gàjà tàbí àkàbà tá a fi ń dé ọ̀dọ̀ Ọlọ́run Ọba. Eléyìí náà ni àlàyé tí Hazrat Imam Mahdi alayhi salam tí wọ́n ṣe fún wa. Ní báyìí kí ni wá ní àwọn májẹ̀mú gbígba àdúrà? Eléyìí ni ó mú wa lọ síbi àwọn àrọ́bá òjíṣẹ́ ńlá Muhammad sallam tí wọ́n ti ṣàlàyé káàkiri àwọn ọ̀nà tá a lè máa tọ̀ láti máa rí gbígba àdúrà. Àkọ́kọ́ nú ẹ̀ léyìí tí a yọ jáde fún ètò tèní, òun náà ni pé bíbéèrè nǹkan tí ó tako àwọn àṣẹ Ọlọ́run Ọba, ká máa béèrè níhun tí ó lọ pẹ̀lú àṣẹ tí Ọlọ́run Ọba bá lálẹ̀ fún wa, ká má máa béèrè ní nǹkan tó jẹ́ pé Ọlọ́run Ọba ti ṣe ní haramu fún wa. Ìyẹn náà ni Ànábì wa Muhammad sallam ni wọ́n ń sọ fún wa láàyè yìí. Èyí á mú wa lọ sínú Jami Tirmizi níbi tí Ànábì wa Muhammad sallam tí wọ́n ti sọ fún wa. Àdìsí àgbà wá láti ọ̀dọ̀ Ubadah bin Samit, ibi tó ti sọ pé anna Rasulallah sallallahu alayhi wa sallam, pé òjíṣẹ́ Ọlọ́run Ọba sallam qala, ó sọ pé ma ala al-ardi muslimun yad'u Allaha bida'watin illa atahu Allahu iyyaha aw sarafa anhu min su'i mithlaha ma lam yad'u bima'thamin aw qati'ati rahim. Òjíṣẹ́ Ànábì wa Muhammad sallam wọ́n ní kò tí ì sí ẹni náà, kò tí ì sí mùsùlùmí náà lórí ilé ayé yìí tí ó ké pe Ọlọ́run Ọba rẹ̀ ní pípe Ọlọ́run Ọba àyàfi kí Ọlọ́run Ọba kó ṣe gbogbo ohun tó ń fẹ́ fún, kó fún un ní ohun tó ń béèrè, tàbí kó ṣe àyípadà aburú tó ti nílẹ̀ tẹ́lẹ̀, k'Ọlọ́run Ọba ṣe àyípadà rẹ̀ fún, kó fi ṣe dáadáa fún níwọ̀n ìgbà tí ẹni náà bá béèrè pẹ̀lú ọ̀nà tó tọ́ láì sí ẹ̀ṣẹ̀ níbẹ̀, tàbí ká ti máa wá ọ̀nà àti gé okùn ìbí. Eléyìí náà ni ọ̀nà méjì tí Ànábì sọ fún wa pé Ọlọ́run Ọba máa gba àdúrà gbogbo ẹrúsìn tó bá jẹ́ mùsùlùmí tó jupá sílẹ̀ sójú ọ̀nà Ọlọ́run Ọba, a máa gba àdúrà wọn, àyàfi ẹni náà tó bá jẹ́ pé ó ń pè níhun tí ó ń tako òfin Ọlọ́run Ọba tàbí ó ń wá ọ̀nà láti gé okùn ìbí. Eléyìí náà ni àlàyé tí Ànábì wa Muhammad sallam tí wọ́n ṣe fún wa nínú Jami Tirmizi. Bákan náà nínú májẹ̀mú míì tí Ọlọ́run Ọba tún ṣe fún wa, òun náà ni pé ká gba àdúrà sí Ọlọ́run Ọba pẹ̀lú ìgbàgbọ́ tó dúró ṣinṣin ní ọkàn wa, kí a rí i pé a ní ìgbàgbọ́ náà pé àdúrà tá a gbà á di gbígbà láti ọ̀dọ̀ Ọlọ́run Ọba. Ká má ṣe máa gbìyànjú láti rí i pé à ń bi Ọlọ́run Ọba pẹ̀lú ká ní ìròyìn ọkàn àbí iyèméjì nípa àdúrà tá a ń gbà. Torí náà Ànábì wa Muhammad sallam wọ́n sọ fún wa nínú àrọ́bà mi nínú Jami Tirmizi bákan náà tí Hazrat Abu Hurairah radiyallahu anhu tó gbà wá, wọ́n ní ud'u Allaha, ẹ máa pe Ọlọ́run Ọba yín, wa antum muqinuna bil ijaba, kí ẹ sì ní àrídájú ọkàn, kí ẹ ní ìdájú pé àdúrà tẹ́ ń ṣe yìí á rí ìtẹ́wọ́gbà. wa'lamu, ẹ lọ mọ̀, anna Allaha la yastajibu du'a min qalbi ghafilin, pé Ọlọ́run Ọba ò ní gba àdúrà ẹni tó jẹ́ pé ó ti jẹ́ ọkàn rẹ̀ kò fi bẹ́ẹ̀ ni ó ti fẹ́ ní ròyìnròyìn ọkàn, tàbí pé ọkàn rẹ̀ ò dúró ṣinṣin lórí àdúrà tó ń gbà. Eléyìí náà ni àlàyé tí wọ́n ṣe fún wa nínú àdìsí. Tí a bá sì wò á rí i pé Ànábì wa Muhammad sallam wọ́n fún wa ní ọ̀nà eléyìí, wọ́n tọ́ka wa sí àtúrí nínú súnà wọn nígbà tí wọ́n fẹ́ ja ogun Badru. Á rí i pé àwọn ọmọlẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad sallam, àwọn ọmọ ogun tánàbí kó dání gẹ́gẹ́ bí àrọ́bá èyí tí ó gbajúgbajà dáadáa, wọn ò ju àwọn tó ju 313 lọ. Àwọn eléyìí ni wọ́n sì fẹ́ lọ kọjú àwọn tá a mọ̀ tó yẹ pé wọ́n ní àwọn ọmọ ogun tí wọ́n pọ̀ lọ́pọ̀ yanturu tó ju ipò méjì even lọ́nà mẹ́ta àwọn ọmọ ogun mùsùlùmí. Ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ Ànábì wa Muhammad sallam wọ́n torí ẹ̀ wọ́n bí Ọlọ́run Ọba pẹ̀lú ìgbàgbọ́ pé láì ju iye yìí lọ á sì borí eléyìí. Ọlọ́run Ọba sì fi àmì rẹ̀ hàn nípa pé tá a bá ti ń ṣe àdúrà ká ní ọkàn tó dájú wípé àdúrà tá à ń ṣe yìí á ní ìtẹ́wọ́gbà látọ̀dọ̀ Ọlọ́run Ọba. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run Ọba sì fi ìṣẹ́gun fún Ànábì wa Muhammad sallam nínú ogun yìí. Bákan náà nínú májẹ̀mú èyí kan rin gẹ́gẹ́ bí
àlàyé tá ti ń ṣe bọ̀ Ànábì wa Muhammad sallam wọ́n ṣàlàyé fún wa pé tí a bá ti ń ṣe àdúrà àbí tá a bá ń bẹ àdúrà bá ń ṣe àdúrà èèyàn ò gbọ́dọ̀ máa kánjú tàbí kó má ní sùúrù nípa gbígba àdúrà. A gbọ́dọ̀ máa ṣe àdúrà ká tún máa kánjú tàbí ká má ní sùúrù pé àdúrà yìí kò tí gbà. Torí náà Ànábì wa Muhammad sallam ní wọ́n ṣe sọ fún wa pé yustajabu li ahadikum ma lam yu'jal yakulu qad da'awtu rabbi falam yastajib li. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ pé àdúrà gbogbo ọmọ èdè ènìyàn, àdúrà ẹnìkọ̀ọ̀kan yín á di gbígbà nígbà tẹ́ni náà ò bá kánjú tí ó sì fi àìní sùúrù sí. Kò yẹ kó jẹ́ ẹ̀tọ́ fún yín láti jẹ́ pé ẹrúsìn mi á máa sọ pé qad da'awtu walam yastajib li, pé mo ti ṣàdúrà fún Ọlọ́run ọba mi kò sì dá mi lóhùn. Eléyìí kì í ṣe nǹkan tó dáa, kì í sì ṣe ohun tó gbọ́dọ̀ máa jáde lẹ́nu ẹni náà tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo, lẹ́nu ẹni náà tó bá jẹ́ mùsùlùmí. Gbogbo wa la mọ̀ pé inú ààwẹ̀ Ramadan la wà yìí, a ní láti súnmọ́ Ọlọ́run ọba, láti máa bẹ̀, láti pè é lóòrèkóòrè, láti ṣe àdúrà kí ó gba gbogbo àdúrà wa. Ká má wá torí ìyẹn tí ó máa mú wa láti máa sọ ohun tí ò dáa nípa pé Ọlọ́run ò gbàdúrà mi àbí báyìí. A bẹ̀ Ọlọ́run nínú àánú rẹ̀ kó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa. Májẹ̀mú èyí tó tẹ̀lé òun náà ni májẹ̀mú kẹrin, èyí tó jẹ́ pé ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀tọ́ gbogbo wa gẹ́gẹ́ bí mùsùlùmí láti rí pé à ń rántí àwọn ọmọ ìyá wa, yálà àwọn èyí tó wà nínú ìṣòro àbí tí ò sí. Òun náà ni pé ká máa ṣàdúrà, ká máa rántí àwọn tó jẹ́ ọmọ ìyá wa nígbà tí wọn ò bá sí ńbẹ̀, yálà báyà àmọ́ wọn ni àbá àmọ́ wọn. Eléyìí Ànábì wa Muhammad sallam wọ́n kọ́ wa ní ẹ̀kọ́. Ànábì sallam ní da'watul mar'i mustajabatun li akhihi bi dharil ghaibi inda ra'sihi malakun yu'minu ala du'aihi kullama da'a lahu bi khairin qala amin wa laka bimithlihi. Ànábì wa Muhammad sallam wọ́n sọ pé àdúrà ẹni náà a máa gbà tó bá ń ṣe fún ọmọ ìyá rẹ̀ lẹ́yìn rẹ̀ tí ó mọ̀ nípa rẹ̀, irú àdúrà ẹni náà máa gbà. Wọ́n ní àsìkò gbà tó bá ń ṣe àdúrà lọ́wọ́ inda ra'sihi malakun, àwọn màláíkà wà lórí rẹ̀ yu'minu ala du'aihi, tí wọ́n á sì máa ṣe àmín lórí àdúrà rẹ̀ kullama da'a lahu bi khairin, nígbà tí ó bá ń ṣe àdúrà dáadáa nípa rẹ̀ àwọn màláíkà á sì máa ṣe àmín. Kí Ọlọ́run ọba kó gba àdúrà ẹnìkọ̀ọ̀kan wa, kí ó sì ṣe àlékún ìtọ́sọ́nà fún ẹnìkọ̀ọ̀kan wa. Rabbana alayka tawakkalna wa ilayka anabna wa ilaykal masir, taqabbal minna innaka antas sami'ud du'a. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.